tó téèyàn bá sọ ìtàn tí ò bá tẹ́lu kan lọ́rùn kò fàjà, kì í ṣe pé kẹ́ mọ bú ọba kan, kẹ́ máa pọ̀ ọba kan lórúkọ, kẹ́ máa ẹ̀yin náà lọ sọ̀tàn tìyín ni. mo ní àwọn bàbá wa sọ fún wa wípé aláàfin kan wà ó fún Dáúdù bàbá wa kan lẹ́sìn funfun. Lámídì mo ń sọ bẹ́ẹ̀ fún o, aláàfin tó lọ yẹn mo ń sọ bẹ́ẹ̀ fún. Mo ní wọ́n wá fún un ní ẹṣin funfun, mo ní ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ ẹṣin yẹn ẹ ti fi ayọ̀ bá jẹ́. Kí ló sọ yẹn lẹ́nu àwọn àjọbalẹ̀? Mo ní kábíyèsí o, kábíyèsí o. Ó ní báwo ni mo ṣe mọ̀ pé wọ́n fi ayọ̀ bá ẹṣin yẹn jẹ́. Ẹṣin yẹn wọ́n ní láàárọ̀ wọ́n máa mu ògógóró 5 litres kánà kan. Ó wá di ọjọ́ kan ẹṣin yẹn wá já láti Ṣakí, ó wá padà sọ́yọ̀. Mo fẹ́ kẹ́ mọ ọkàn tí mo sọ yìí. Aláàfin wa gbé aṣẹ́yìn, ó rí ẹṣin ọ̀kẹ́rẹ́ tó kọjá ni lọ́yà kí ẹ wá mú padà wá sí Ṣakí. Àwọn aṣẹ́yìn ló mú ẹṣin yẹn padà wá sí Ṣakí. Nígbà tí kábíyèsí sọ pé ẹṣin ọ̀kẹ́rẹ́ já láyé ìjọ́un torí pé aláàfin ló fún ọ̀kẹ́rẹ́ lẹ́ṣin yìí, ẹṣin funfun. Torí rubbish history táwọn Ifẹ̀ ń sọ yẹn, ìyẹn ń ṣe history wa. It's not our history. Oòduà Lámúrúdù wọn ọ̀rọ̀ látàrí látọ̀run níbo wọ́n ti rubbish history. Ọ̀rọ̀ ìtàn ọ̀fàjà sọ tiẹ̀ kí n sọ tèmi ni. Ikọ̀ Kàkàkí Òkè Ògùn wà níbi ètò tí wọ́n fi ṣayẹyẹ fún Aláàfin ti ìlú Ọ̀yọ́ Ọba Ọwọ́adé Akeem Ẹlẹ́wẹ̀ẹ́tù ikú bàbá yèyé Aláṣẹ Kejì Òòṣà Aláàfin tilẹ̀ Ọ̀yọ́. Nígbà tí wọ́n ṣàbẹ̀wò sí àwọn ọba Òkè Ògùn tí alága gbogbo ọba Òkè Ògùn àti Òkè Ògùn 1 Òkè Ògùn 2 tí wọ́n sì gba ọba náà lálejò nílé alága wọn tó jẹ́ ọ̀kẹ́rẹ́ ti ilẹ̀ Ṣakí. Ká má bàa bókù lọlé olóró, ọ̀rọ̀ tàn fàjà sọ tiẹ̀ kí n sọ tèmi ni. Nígbà tí bàbá ń sọ̀rọ̀, bàbá sọ̀tàn bí ìlú Ṣakí especially orí oyè ọ̀kẹ́rẹ́ bó ṣe jẹ́ pé ó jẹ́ ìkankan náà pẹ̀lú Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ní ti ìbí, torí bàbá kan náà ló bí ọ̀kẹ́rẹ́ àti Aláàfin gẹ́gẹ́ bí kábíyèsí ọ̀kẹ́rẹ́ ṣe sọ rẹ̀ débẹ̀. So téèyàn bá sọ ìtàn tí ò bá tẹ́lu kan lọ́rùn kò fàjà, kì í ṣe pé kẹ́ mọ bú ọba kan, kẹ́ máa pọ̀ ọba kan lórúkọ, kẹ́ máa ẹ̀yin náà lọ sọ̀tàn tìyín ni. Nígbà tí kábíyèsí sọ pé ẹṣin ọ̀kẹ́rẹ́ já láyé ìjọ́un torí pé Aláàfin ló fún ọ̀kẹ́rẹ́ lẹ́ṣin yìí, ẹṣin funfun. Nígbà tó sì fún ọ̀kẹ́rẹ́ ń tọ́jú ẹṣin yìí. Ṣé mọ̀ pé tá a bá ń sin ajá, tá a bá já ajá wò lọ́dọ̀ ẹnìkan, àwọn Yorùbá wọ́n á ní ká faṣọ dì í lójú kó má bàa mọ̀nà padà sí ibi tí wọ́n ti já wò. Gbogbo wa la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ajá ló máa ń padà sí ibi tí wọ́n ti mú wá. Bẹ́ẹ̀ náà ni ẹṣin funfun tí ẹṣin sẹ́yìn pé ẹ̀yin ò rí ẹṣin ọ̀kẹ́rẹ́ tó já ẹṣin ta fọ́kẹ́rẹ́ tó já tó padà sọ́yọ́. Ó yá ẹ padà ẹ wá mú ẹṣin náà kẹ́ lọ fún ọ̀kẹ́rẹ́ padà. Ọ̀rọ̀ tí kábíyèsí sọ yìí ò tí pọ̀jù torí kábíyèsí ò sọ wípé aṣẹ́yìn ni wọ́n sọ fún pé kó mú ẹṣin wá sí Ṣakí padà. Bó sì jẹ́ pé aṣẹ́yìn náà sọ fún, aṣẹ́yìn ọba ni kì í ṣòun ni ó mẹ́ṣin wá, àwọn ẹrú aṣẹ́yìn ni ó mẹ́ṣin wá sí Ṣakí. Kì í ṣe ohun tó yẹ pé ó yẹ kí ẹ̀yin tẹ́ jẹ́ alábàtàn àbá ọmọ Ṣẹ́yìn kẹ́ ẹ máa wá bú ọ̀kẹ́rẹ́ torí pé èébú yìí. So kó tó di pé ọmọ Ṣẹ́yìn ó máa bú ọba Ṣakí, ó yẹ kí wọ́n béèrè táìtù aṣẹ́yìn, kí ló fà á tó fi ń pe aṣẹ́yìn ní aṣẹ́yìn. Kí wọ́n tún béèrè tán pé ìgbà wo ni a dá Ṣakí sílẹ̀ tí Ògún tẹ Ṣakí dó, ìgbà wo ni Ìṣẹ́yìn bẹ̀rẹ̀, ìgbà wo ni wọ́n tẹ Ìṣẹ́yìn dó.
so kí kálukú béèrè ìtàn lé wọn kó tó máa jàjàkú akátá. Wọ́n nínú bíbí mi ò fi sẹ́ran ẹ̀dọ̀ fùfù èmi ọ̀bẹ ọlọ́wẹ̀. Ọlọ́run má jẹ́ ká máa bínú ká máa sísọ lórí asán. Èmi á tún sọ ẹ jẹ́ kí gbogbo wa, torí mo rí pé lórí afẹ́fẹ́ lánàá ìjẹta ní kábíyèsí ikú bàbá Yèyé wá sí Ṣakí tí Ọ̀kẹ́rẹ́ gbà lálejò láti jẹrin náà ti wá, wọ́n padà níjẹta àti lẹ́yìn ìgbà kan sẹ́rí. Ká béèrè ìtàn bí ìlú kọ̀ọ̀kan ó ṣe jura wọn lọ, bí kálukú ṣe ń bára wọn ṣe, bí kálukú ṣe ń tẹríba fúnra wọn, bí kálukú ṣe pàtàkì lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ olórí gbogbo ọba. Ẹ jẹ́ ká béèrè ìtàn